ọgbẹ́ ìnáwó ìbí aláàánú rí o. Àwọn àṣìkò ní sọ fún wa ìpè ìdájọ́ fún aláboyún. Àbá àlepọ̀ ọ̀sán fún o. Àwa pẹ̀lú tíra wa ni o. Èyí ti ṣe tíra Súfí. Èyí ti ṣe tíra Ṣíà. Tíra Àlùsúnnà wal Jamā'ah. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló kú toyúntoyún. Ṣé ayé tí wọ́n lò ní Sáúdí là ń lò Nàìjíríà? Ṣé máa ní Sáúdí? Wọ́n á lé kíkì sọ fún wa. Wọ́n pẹ́ àdì lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí Abubakar. Oṣù tó rí kan fún àwọn alágbára tó so ní bàbá. Mo búra ló pọ̀ náà, mo fi yọ náà tí mo lọ búra. Àwọn tí ọmọ ti lè rí ẹdún oyin kò sí wàhálà. Ọlọ́mọ yín wọ́n fẹ́ bímọ tó lè fún Imam Muhammad wọ́n ju fún aláboyún dáadáa. Tọ́lọ́ sì sí rọrùn. Ẹ̀tọ́ wá lè ṣe ìdáàbò tó jáde. Tó sì ní tíra. A ti ń gbé wa láì. Àmọ́ tí ọba ti sí tíra kò sọ̀rọ̀. Tíra àkọ́wà yìí, kìí ṣe tíra Súfí, kìí ṣe tíra Tẹ̀bùlíìgù, kìí ṣe tíra Ṣíà, tíra Sàràfíyà ni. Àwọn ẹsẹ̀ òjú òṣìṣẹ́ ìjọba ní bí mo ṣe wà yìí, mo ti wà lẹ́nu sẹ́jọ́ pẹ̀lú lórí òtí bá súnmọ́. Ẹ wá bá bàdá àwọn àbá yìí yẹn pé ní tí wọ́n kọ́ kalẹ̀, ní tí wọ́n ṣe àgbákò ni. Bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ṣé káyọ̀ yìí pé pè sínú ìròrí àlò, ìròrí àṣàyà. Ẹ kọjá yìí, àwọn ọlọ́gbà bí akọ́tí àwa, ó ní ẹ̀ka gba nọ́mbà o. Tí ọlọ́gbà yìí wá lóyún, wọ́n sọ kí n sọ àmọ́ mi kò ní sọ bẹ́ẹ̀ kí lọ sí wàhálà. Owó tó ẹni fi tẹ̀lé ní àti àwọn ọmọ kò wá ní. Wọ́n bẹ̀rẹ̀ sọ àbà nẹ́bí sọ àbà ẹ̀fọ́ wọn kí ojú gbogbo sọ àbà náà nẹ́bí filẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ara wa ní ọmọ bíbí. Ó wá sọ tí wọ́n ẹnu àlùkòrò àlù fún. Ó wá ní tẹ̀lé wọn àlùkò ẹgbẹ́ owó lọ́wọ́ rẹ̀ fún ọlọ́run ẹ̀rọ lè fi bá ara oyin NBC fún ó sì ní mọ́tà ní ọrùn. Ìmáàmù náà wọ́n tẹ̀lé gbọ́dọ̀ Imam Muhammad. Wọ́n jẹ́ Imam Muhammad ẹjọ́ bá ṣe ìdáàrú yìí ẹ bá sẹ́ni sí kò sí bàtà ìpè mí lẹ́kùn mi ò lé. Ẹni tó ṣe àpá àwọn àgbẹ̀kọ́ ti ṣe Imam Muhammad. Ìmáàmù náà yẹn náà a ní Abu Hanifa, a ní Maliki, a ní Shafi'i, a ní Ahmad bin Hanbali. Imam Muhammad ló kọ́kọ́ dáhùn túlẹ̀ gbogbo àwọn ìyá rẹ̀ tí wọ́n bá rìn tú àfọ àyẹ̀wò dálẹ̀. Ó fi ẹ̀fọ́ aláboyún dáadáa. Ó fi ẹ̀fọ́ àwọn aláboyún dáadáa. Wọ́n lọ́ọ̀lì. Àfọ yìí dé ìgbà fún láyé. Wọ́n tún wọ́n yàn tú síbi tí ò dá. Agbárí máa yọ ọ̀rọ̀ tú sí. Nígbà tẹ̀ ẹ̀ka síra, fọ́ọ̀rọ̀ lọ́rùn làwọn máa ń sọ ní. Ẹni ọwọ́ tíra. Agbárí yẹn máa yọ ọ̀rọ̀ tú. Tó ẹgbẹ́ tí ẹ bá mú àwọn ní ìṣẹ̀lẹ̀ ayé. Yóò tú ságbárí náà. Mú àwọn táyà gbádùn àfẹsẹ̀ tẹ́lẹ̀. Ẹ̀rí. Wọ́n lé ìwọ̀n ọdún báàsì. Wọ́n lé ní tí ọ̀gbádùn ti ń ṣe gẹ́gẹ́gẹ́. Wọ́n ti wá gbìyànjú wọ́n ti tọ́jú ẹ̀kọ́ gbádùn. Ẹ̀sẹ̀ tí wọ́n bá orúkọ ọlọ́run nínú Al-Qur'an àṣọ́gbọ́n ọ̀ràn ọ̀hún ẹ̀ àmọ́ gbogbo ti mẹ́nu Al-Qur'an ìwòsàn ni. Ayé Al-Qur'an ló mẹ́ wọ́n lẹ̀ fún wa pé ìwòsàn ni. Wọ́n ní sí tí wọ́n bá yọ̀ fún ẹni yìí tí ọ̀gbádùn yìí ìjà náà ni wọ́n balẹ̀ pé náà ẹ bá balẹ̀ sóde síwájú fún wa. Bó bá sì ní tó bá ti jẹ́ pé tẹ́ bá wọn lọ sí lápò láàrin òfin máa balẹ̀ tí o máa kí o kó lè ṣe mọ́mù fún wa. Nígbà wọn bá ní àwọn òjà àwọn tí àlá mú wáyé. Tẹ́ ẹ bá ti wá gbà á lóye nítorí wọ́n kọ́ sàwọn àpá ayé wa sí kí ìgbà yẹn sí Sáúdí. Ẹ̀kọ́ ká àpá yẹn sọ báyìí. Wọ́n á sọ pé sọ̀rọ̀ sọ pé nígbà tó bá ń gbà á lóye. Ọlọ́run wí bẹ́ẹ̀ ànẹ́bí wí bẹ́ẹ̀. Wọ́n dà wọ́n dúró lọ́wọ́ ànẹ́bí tó sọ̀rọ̀. Èkó ṣe ti wòsàn nìkan. Ẹni tí yóò bá